ẹ ṣé mo dúpẹ́ o. Precious aṣàwó lélẹ̀ èmi ò rí sí oúnjẹ eléyìí ọ̀nà máa ẹ̀kọ́ fi kíní gba eré èèyàn oúnjẹ ṣe mọ̀ pé wọ́n ń kìlọ̀ oúnjẹ yìí fún ẹ oúnjẹ gbogbo kíní yìí fake ni ẹni tó ní bí gan ó máa wà lẹ́gbẹ̀ẹ́ awo kan díẹ̀. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Orúkọ mi ò yí padà. Ọmọ borí owó Ayekooto o. Bẹ́ẹ̀ náà sì ni ọ̀run òfékè. Ṣáájú kí n tó bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ lónìí, mo fẹ́ kí èmi àti yín akọ́jọ lọ́wọ́ fídíò yìí náà. Mo ti show fídíò yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀, but nǹkan kan ló tún ṣẹlẹ̀ tó jẹ́ kí n dá fídíò yẹn padà wá. Yeah. Our own children, they can't speak Yoruba, they can't speak Igbo. For you to teach them, there's a screen at Tobiko. Indians don't come. In Canada here? In Canada. Indians? No, not... Indians. Bring your kids for them to learn how to speak your language. Yoruba or Igbo? Yoruba or Igbo. Indians, the one come. Indians. They have the class. And you are going to pay your money. Mind you. Teach them back home. See, I saw so that be ti buying. Tell you how money must be. Tell you so when our Indians, foreigners don't call our money lady either Yoruba or Igbo. Foreigners, Indians don't call one lady in Canada. Me by. Are we not in the deep shit? We're in a deep mess, and we're not realizing it. We are when our own children. Fídíò yìí ó máa ń kọ mí lóminú wípé àwa tá ní Yorùbá, àwa tá gbọ́ èdè Yorùbá, àwọn China, Indian ló wá tún wá ń kọ́ àwọn ọmọ wa ní Yorùbá ní Canada tí ẹ̀yin tẹ́ jẹ́ òbí Yorùbá tí ẹ dẹ̀ sanwó fún. As a parent, do you think it is not a shame when outsider teach your children in your own language, and then you think you are doing a good thing? You think you are in a civilization world. You don't care about your own language anymore. It's an outsider. Tawang kwa àwọn ọmọ yín language wọn. Tawang kwa àwọn ọmọ yín ní Yorùbá. Báwo lẹni yẹn ṣe fẹ́ gbọ́ Yorùbá tó yẹ pé a sì kọ́ àwọn ọmọ yín ó sì mọ̀. Dàbí ẹ̀yin gan tẹ́ ní èdè. Ẹ̀yin gan tẹ́ ṣe kí ni ó tẹ́ ní èdè yín. Ṣe shame fún gbogbo òbí tó bá fall sínú situation báyìí. Kí wá ló jẹ́ kí n mú fídíò yìí wá ni pé fídíò kan wà tí wọ́n fẹ́ ká lọ wò ó sìn. Ká wo bí ẹwà èdè Yorùbá bó ṣe dá tó. Ká wo bí ẹwà èdè Yorùbá bó ṣe dá tó. Ká wo bí ẹwà èdè Yorùbá bó ṣe wuyì láwùjọ, torí pé Yorùbá jẹ́ èdè kan àti ẹ̀yà kan tí Ọlọ́run máa dídí pọ́nlé jù láwùjọ. Ọlọ́run bá ń gbọ́. Kódà COVID-19 ó respect Yorùbá. COVID-19 ó respect Yorùbá níbi tí Yorùbá dáadé. Yorùbá ní ìsíwò, ìwòrìwò. Ohun tá a bá dìjọ wò báyìí gígùn ló máa ń gùn. Mo ní COVID-19 bó ṣe gba àṣà lọ́wọ́ gbogbo àwọn tó ní àṣà láyé. COVID-19 bó ṣe gba ìwà lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ní ìwà láyé. Kò rí ti ilẹ̀ Yorùbá gbà o. Ó dá tilẹ̀ Yorùbá yọ sọ́tọ̀ ni. Ìwọ tó bá wà ní Amẹ́ríkà, ẹ ń bọ̀ra yín lọ́wọ́ àbí ẹ ń dìmọ̀ra yín lásìkò COVID-19 wọn bí aláya yín dá o. Àwa táwa lápá Asia ń bì, àwọn máa ń fẹnu kura wọn. Àwọn gbà tí COVID-19 dé, wọn bí aláya wọn dá o. Wọ́n sún sẹ́yìn fúnra wọn ni o. Ó gba àṣà, ó gba ìwà wọn lọ́wọ́ wọn. Àmọ́ Yorùbá, àṣà tiwa ní kí ọkùnrin ó dọ̀bálẹ̀. Ẹ káàárọ̀ màmí, ẹ káàárọ̀ bá mi. Àṣà tiwa ní kí ọkùnrin kóbìnrin ó kúnlẹ̀. Ẹ káàárọ̀ màmí, ẹ káàárọ̀ bá mi. COVID-19 ò rí lè gbà lọ́wọ́ wa o. Kò rí àṣà Yorùbá gbà o. Ó gba gbogbo àṣà pátápátá.
kódà títí kan ra àṣà àwọn Yíbò COVID-19 gbà kódà àwọn máa ṣe báyìí ni bùrùm 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 wọn bí wọn dá wọn ò bí wọn dá kí wọ́n lè ṣe ó gba gbogbo àṣà àmọ́ kò rí àṣà tilẹ̀ Yorùbá gbà ìdí tó fi mọ̀ pé that your culture is unique and then you must cherish it. Ẹ wá wo ọmọdékùnrin láti 5 years ló ti jẹ oyè chieftaincy lẹ́kọ̀ọ́ oyè tó yẹ pé ẹlòmíì ń fi owó jẹ ẹlòmíì ń fi owó ribiribi jẹ àmọ́ wọ́n sì fi ta ọmọ ẹ̀ lọ́rẹ pẹ̀lú wípé ó gbé èdè Yorùbá lárugẹ. Arákùnrin yìí ọmọ ọdún 5 yìí ó ti pọ̀ ọmọ ọdún 9 báyìí láti ọmọ ọdún 5 ni wọ́n ti fi oyè ta lọ́rẹ tó sì jẹ́ oyè ọ̀hún tí inú àwọn òbí tó bí sì ń dùn. Ó máa ń ṣàlàyé pé bàbá òun ló pọ̀wé kan nígbà tí òun àti ìyá òun jọ ń sọ̀rọ̀ wípé ayé kò tọ́ ọ̀run ò sì fèké. Igbajuleki, Lagos, exists a phenomenal individual. His name, Chief Olamilekan Israel Adebayo, popularly known as Chief Adigunolowe Yoruba, which translates to an encyclopedia of Yoruba proverbs. Ọjọ́ abákú, aṣọ ní ń bá ní lọ. Cotton is what one should plant, not brass. Culturally, the Yoruba tradition is richly endowed with monarchs, chiefs, obas, and bales who play significant roles in leadership, governance, and cultural preservation. However, no one had ever witnessed a 9-year-old boy become the youngest chief in the history of Yoruba land until this day. I am an highly respected chief in Yoruba land. So when you see me, you say Karoleo, meaning is strength be unto you. At just the age of 5, he was conferred with a chieftaincy title, the Odoagbe Ashaga of Solualade Kingdom, Igbajuleki, Lagos State, by Oba Muyideen Ishola Babatunde Balogun, the Onisolu of Solualade Kingdom. Orí Olúkànbí kì í jẹṣin, ìpín àjàpá kì í ṣọ̀ṣọ́, àsùnlẹ̀kẹ̀ máwọn lọ́rùn, àwọn wọgbó. Olúkànbí's destiny does not include riding a horse. The tortoise fate is never to know splendor. People adorn the tortoise's neck with beard and its head for the bush. Stepping into his world with pride, the young title holder offers a glimpse into his journey. I developed my knowledge of reciting proverbs when I was 4 years old. Well, one day my dad and my mom was having a conversation. My dad recited a proverb. He said, Ayekooto onofeki, the world rejects the truth and the heaven is against deception. Few more minutes, I went to my dad and I told him that what you said before, I knew it. My daddy was surprised. So a few weeks later, he gave me some proverb to be reciting and I started reciting. That is where I gained my knowledge of Yoruba proverb. And I can recite over 500 Yoruba proverbs. It makes me feel really good because they love me and they are also surprised that me at the tender age of 5 years old, how will I become a chief? So people love me that I used to inspire them with my proverb and I used to make impact with that. Although he's a title holder, that does not hinder him from prioritizing his education and living normally like a child. His biggest cheerleader, his father, is most proud to call him son. It's something that gives me a joy for being the father, the biological father to the youngest chief in Nigeria. I can understand that every kid in this world has a potential gift that God has given them. But the role of every parent is to try to understand
sit and be able to study so they will have full comprehension of the kind of gift that their kids have. Chief Adigolowe Yoruba is someone that is highly intelligent. He has the ability to remember anything you teach him, even after 2 days, 3 days, a month, or a year. Ewé kókò la fi ṣàwọ̀ rẹ̀, igi gọmugọmu la fi ń lù. Chief Adigun Olowe's ability to recite over 500 Yoruba proverbs alongside their English translations showcases his profound knowledge of the Yoruba language and heritage. These have since earned him various awards both locally and internationally. The message I will have to give to my younger one, my fellow, is the first step, they should go and learn their culture and they should study very hard. Because I always study very hard, and anywhere I go and I see myself as a leader. If they also want to be a leader, they should study and learn their culture. Historians like Ibrahim and Noba are urging greater cultural preservations. I think this case also should serve as a lesson to Yoruba parents of today. Even if you are a Christian or Muslim parent, you should find reasons to make your children be conversant with your people's culture. With these record-breaking feats, Chief Olamilekan's story sets a new precedent for young leaders in Africa. His achievement challenges traditional age norms and demonstrates that young people can make meaningful impact regardless their age. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó wá memorize ẹ̀. Within few minutes, ó pààrọ̀ pé bàbá mi òwe tẹ́ ẹ sọ yìí o, mo lè sọ. Bàbá ẹ̀ sì rí ability yẹn látara ẹ̀. Bàbá ẹ̀ wá tọ́jú ẹ̀ ó fún ní tó yẹ kó fún, ó support ẹ̀. Ó lè sọ òwe 500 lórí pẹ̀lú translation ẹ̀. Ẹ wá wo bó ṣe yí ọmọdékùnrin láti age of 5 years. Látara wípé ó gbọ́ Yorùbá, ó lè sọ ọ́. Ní òde tó ní kó má gbọ́ èdè òyìnbó náà, bó ṣe ń sọ Yorùbá náà ló ń sọ èdè òyìnbó. Ohun tá à ń sọ lélẹ̀ wípé our modern language is very, very important. Because kò síbi tí àwọn ọmọ yẹn ti fẹ́ kọ́ bí kì í ṣe wípé láti ọ̀dọ̀ àwọn parent wọn. Wọ́n lè lọ kọ́ńtà. Ilé tí wọ́n ṣe kánda yìí ránu ní ọmọ ò ní mọ̀. Because ẹ̀yin òbí gan encourage ọmọ yẹn ní kó sọ Yorùbá, á pàdé lẹ́sìn èbó náà tí wọ́n bá sọ. So school tí wọ́n ti ń kọ́ wọn ní Yorùbá yẹn ti mọ̀. Tó bá délé kẹ́ tún fi Yorùbá yẹn bá sọ̀rọ̀, ní fi bá sọ̀rọ̀. Whereas there secondary language tá mà sí English, ọmọ lè mọ̀ in anywhere lọ́mọ ti lè mọ̀. Látara àwọn ọ̀rẹ́ ọmọ lè kọ́ níta, ó lè lọ anywhere lọ́mọ ti lè mọ̀. Ṣùgbọ́n the modern tongue tá a mọ̀ sí èdè Yorùbá tó ṣe pàtàkì jù láyé tó yẹ ká mójútó àgbà kò lè náà ọmọ wa. How can you don't speak vernacular? Èdè tèmi àti ẹni wọ́n wá sọ di vernacular nítorí pé wọ́n á fẹ́ kí èmi àti ẹ ó ga. Wọ́n mìíràn ti ìwé kan tí mo come across tí wọ́n ní Long Macaulay kọ ní February 1835. Arákùnrin sọ wípé I've travelled across the length and breadth of Africa. I've never seen a beggar or thief of such wealth that I saw. Ó wá ń sọ fún principal náà pé I don't think he will be able to conquer this nation unless we change our old and ancient educational system, our culture, and our heritage. Only if Africa believe all that is foreign and English language are greater than their home, they will lose their self-esteem and they will become what we want them to be. That's the domination country. Interakunrin sọ ni wípé òun ti rìnrìn àjò káàkiri gbogbo ilẹ̀ Áfíríkà o, òun sì délẹ̀ Yorùbá. Òun ò rí àwọn tí wọ́n jẹ́ wípé wọ́n jẹ́ olóòótọ́ àti olódodo pẹ̀lú ọ̀rọ̀ tó ń bá nílùú wọn. Òun ò bá olè,
òun ò bá ọ̀lẹ òun ò bá jìbìtì nílùú wọn o òun bá wọn pẹ̀lú ọ̀rọ̀ tí ò sì sí ẹnikẹ́ni tó ń sojú kòkòrò. Ó wá ń sọ fún àwọn òyìnbó ọjọ́ wípé èmi ò rò pa lè ráwọn eléyìí mú o torí pé tá a bá fẹ́ rí wọn mú àwọn nǹkan báyìí láṣẹ o. Àkọ́kọ́ gbọ́dọ̀ gba ètò ẹ̀kọ́ eléyìí tí wọ́n ti ń lò bọ̀ láti ayé gbọ́n, àkọ́kọ́ gbọ́dọ̀ yí padà náà ká fún wọn létò ẹ̀kọ́ míì tí ó bá yé wọn jẹ́. A sì gbọ́dọ̀ dá àṣà àti ìṣe wọn rú káwọn ọmọ wọn kí wọ́n wọ pátá kí wọ́n wọ gbogbo ẹ̀. A gbọ́dọ̀ bà àṣà wọn jẹ́, a gbọ́dọ̀ bà àṣà wọn, a gbọ́dọ̀ dá àṣà wọn rú. Ó ní tá bá wá ṣe bẹ́ẹ̀ tán a gbọ́dọ̀ dá wọn lédè rú, gbogbo ẹ̀ la gbọ́dọ̀ ṣe fún wọn. Oníṣẹ́ ìwárí o tí àwọn tí a pè ní aláwọ̀ dúdú yìí tí wọ́n bá ti gbà wípé gbogbo nǹkan tó bá ti wá láti ilẹ̀ òkèèrè àti èdè òkèèrè tí a mọ̀ sí Íńgílíìsì tán bá ti rí pé tán bá ti gbà pé ó tóbi ó ju èdè tí wọ́n gángan lọ, ó ju àṣà tí wọ́n lọ, ó ju ìṣe tí wọ́n lọ, a jẹ́ wípé wọ́n ti sọ ìjẹ́ ọmọlúàbí wọn nù. Eléyìí yóò sì fún wa láàyè láti lè rí wọn kójọ, láti lè rí wọn ṣe kí ni o, láti lè rí wọn kọ́ńkà, láti lè borí wọn, láti lè rí wọn control, láti lè rí wọn ṣe kí ni o, láti lè rí wọn mú lẹ́rú tí a padà wá sọ wọn di tá a fẹ́ sọ wọn dà. Níbo gan là ń lọ? Ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí ni wọ́n lé àwọn ọmọ kúrò ní ara àṣà àti ìṣe. Ẹ̀yin náà wò ìyá tí wọ́n fẹ́ ṣe fídíò wọn yìí. Ọmọ yín lọ jẹun ní ibi tí wọ́n ti pàtẹ àṣà àti ìṣe, ẹni kó mọ́ lọ́bẹ̀ lọ jẹun mọ́. Ẹni torí wípé ẹlẹ́bọ làwọn tó máa bẹ̀ pé ẹni ìbílẹ̀ ni wọ́n lò yìí. Hello Precious, àṣà wo lélẹ̀? Èmi ò rí sírò oúnjẹ eléyìí, ọlọ́run máa ẹ̀kọ́ fi kíní gba eré èèyàn oúnjẹ ṣe mọ̀ pé wọ́n ń kìlọ̀ oúnjẹ yìí fún ẹ. Oúnjẹ gbogbo kíní yìí fake ni ẹni tó ní bí gan ó máa wà lẹ́gbẹ̀ẹ́ awo kan. Yes, ó mọ̀ pé nígbà tí sọ fún mi pé wọ́n ń lo ẹni ìbílẹ̀ nílé ìnáwó, ṣé wo rí pé ní ìbílẹ̀ má lọ síbẹ̀ lọ jẹun mọ́, má lọ síbẹ̀ lọ jẹun mọ́. Ìgbà tí ó ní woman kan náà ní kí lorúkọ ẹ̀ ní Sábó mi ti gbàgbé restaurant yẹn, ṣebí létà làṣírí ẹ̀ tún pé ń ṣe lé oṣoògùn owó ni. Restaurant ẹ̀ sì bright kí lorúkọ restaurant ẹ̀ níbi Sábó yẹn. Restaurant ẹ̀ ti ìgbà tí màmá ẹ̀ ti kú sí gbogbo ẹ̀ ti fọ́kọ̀ wo ilẹ̀kẹ̀ lọ́wọ́ àwọn ọmọ yìí, wo gbogbo àwọn ọmọ igan wá ti lo ògo wọn, àwọn ọmọ tó ọmọ kankan ṣùgbọ́n àwọn wá má lọ jẹun bẹ̀ mọ́ please, títọ́ kí bá àwọn ìjẹra. Ẹni tí wọ́n fi tọ́ yín ni o, tí wọ́n bí àgbàlagbà lẹni tó sọ̀rọ̀ yìí. Ẹni tó sọ̀rọ̀ yìí at least wọ́n á ti lé ní 50. Ẹni tí wọn àwọn òbí yín fi tọ́ yín tẹ́yìn gẹ́mà pé lóòótọ́ ẹ lu ẹni yìí ilẹ̀ wá ń pè ní ẹni àwọn ẹlẹ́bọ lórìṣà. Irú àwọn ìyá wọn yìí wọ́n dẹ̀ máa ń lọ sí Chinese restaurants, wọ́n ń lọ sí Pakistan restaurants tí wọ́n á lọ jẹun bẹ́ẹ̀ tó mọ̀ pé ìyá yóò sí Nàìjíríà, òkèèrè ni wọ́n wà. Ẹ lọ sí Chinese restaurants, ẹ lọ sí India restaurants, ẹ lọ sí Pakistani restaurants, ẹ rí wọn báyìí tí wọ́n tó gbogbo kíni culture wọn tí wọ́n tó sínú ibi tí wọ́n ti ń jẹun, ẹ sì ní sọ̀rọ̀ ẹ dẹ̀ jẹun bẹ́ẹ̀. Ẹ sì rí àwọn ọmọ wọn tí wọ́n wọ aṣọ ìbílẹ̀ wọn, ẹ ní sọ̀rọ̀ ẹ sì lọ jẹun bẹ́ẹ̀. Ọmọ yín wá lọ jẹun níbi tí wọ́n ti pè ní ẹ̀kọ́ àti ọbẹ̀ tó jẹ́ ti Yorùbá. Ọmọ yín wá lọ jẹun bẹ́ẹ̀ ó sẹ̀ǹdẹ̀ sí. Ẹ wá against ẹ̀ lẹ́yìn tó yẹ kẹ́ ẹ máa gbé àṣà àti ìṣe lárugẹ. Ẹ̀yin lẹ wá tó wá ń gbé àṣà àti ìṣe Yorùbá wálẹ̀. Ẹ̀yin lẹ tó wá ń ba àṣà àti ìṣe Yorùbá jẹ́. Ìjọ wo la fẹ́ kó nu ilé yìí? Ìjọ wo gan-an la fẹ́ gbà wípé lóòótọ́ àṣà àti ìṣe tí Ọlọ́run fún àwa Yorùbá ó jinlẹ̀ ju ń táwa ṣe ń rò lọ. Òwe Yorùbá ó ní ilé ládìyẹ ò ti níyì, ó ní tó bá dé ta ọmọ aráyé ń sá kíjokíjo láti pàjẹ́ ni. Tí àṣà àti ìṣe wa ò bá wúlò fún wa nulẹ̀, ó wúlò ń tà. Ẹ má jẹ́ kí àṣà àti ìṣe ìran Yorùbá kó parun. Ẹ jẹ́ á gbìyànjú àti gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Eléyìí nìkan ni ọ̀nà kan ṣoṣo tá a fi lè fi ìfẹ́ àti hàn sí àwọn ọmọ wa tó jẹ́ pé ọmọ wọn ó dẹ̀ ní ìlọsíwájú. Ẹ̀yin náà wo ọmọkùnrin tí mo play tán sẹ́yìn, ẹ wò ó bó ṣe yẹ láwùjọ. Ìyẹn ò dẹ̀ disturb education náà. Mo sure pẹ̀lú ọmọ yìí gan àti ọmọ tí yín tẹ̀ fi èdè Yorùbá kọ́ ẹ lè withstand ẹ̀. Ọmọ yín ò lè bá complete.
kí ló dé tá jẹ́ kí àwọn ọmọ wa kọ́ Yorùbá tá padà sí ẹ má jẹ́ torí pé òwò tá bá ti ń ṣe tá bá ti ń lé ọmọ kún díẹ̀ a fẹ́ kí irú òwò bẹ́ẹ̀ kó parun ni nígbà tí a bá ń lé àwọn ọmọ wa kò nídìí àṣà àti ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti bí wa tá a fẹ́ kí wọ́n yan àṣà àti ìṣe àwọn foreigner láàyò tá a fẹ́ kí wọ́n ní connection pọ̀ mọ́ tó so wọ́n pọ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú ìdílé wọn tá a fẹ́ kí wọ́n ní collection pọ̀ mọ́ tó so wọ́n pọ̀ pẹ̀lú ibi tá a ti bí wọn ibi tí wọ́n ti jáde tí ṣẹlẹ̀ Yorùbá a ti pa àwọn ọmọ yẹn láparun a ti gba àṣà àti ìṣe lọ́wọ́ wọn a ti gba ìjẹ́ ọmọlúwàbí kò lọ́wọ́ wọn nítorí pé àwọn ti sọ lẹ́nu wọ́n dẹ̀ ti sọ àpò ìyàkọ́ kì í sì ṣe ẹ̀bi wọn bí kì í ṣe ẹ̀yin òbí tẹ́ bí wọn tẹ́ ẹ̀ tọ́ wọn ní the right channel tó yẹ kẹ́ ẹ gbà tọ́ wọn kí wọ́n lè mọ àṣà kí wọ́n lè mọ ìṣe lọ́tọ̀ kẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé Yorùbá ni yín ẹ gbọ́dọ̀ gbọ́ Yorùbá dójú àmì èdè òyìnbó kò síbi tó mo ti lè gbọ́ a sì ń pa àṣà run a sì ń pa ìṣe Yorùbá run a sì ń pera wa ní ọmọ Kóòtù òjìrè nígbà tí a ń pa Kóòtù òjìrè ọ̀hún. Eléyìí ni fún ẹ̀yin òbí pé ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ kí àwọn ọmọ yín ó gbọ́ Yorùbá èdè Yorùbá dùn èdè Yorùbá dára lẹ́wà Yorùbá ló ní àṣà tó dáa jù lágbàáyé mo sọ ní ṣáájú bí COVID-19 ṣe gba gbogbo àṣà lọ́wọ́ aláṣà orí tilẹ̀ Yorùbá gbà ọ́ ìwọ náà lọ ṣe ìwádìí tí mo sọ yìí ṣé irú àṣà bẹ́ẹ̀ ni ìwọ tó wá ní ìwọ tí wọ́n bí sínú ẹ̀ ìwọ tó jẹ́ pé you are the origin of that language you are the origin of that culture o then throw away nítorí kíni nítorí civilization ẹrù oore o gbogbo ẹ̀yin òbí tẹ́ ń lé àwọn ọmọ yín kò nídìí àṣà àti ìṣe ibi tí wọ́n ti wá ẹrù oore torí pé àtúbọ̀tán yín rèé tẹ́ fi ń ṣeré yìí ẹrù oore o ẹ lọ rò oore o èmi débi mo wí tèmi náà o ayé sì kò tọ́ lóòótọ́ àmọ́ ọ̀run rèé ọ̀run ò fèké o torí pé òun tẹ́ni ọkàn wa bá ṣe abẹ̀rù wa ní bòde ire o Ọlọ́run Olódùmarè yóò ràn wá lọ́wọ́ ẹ ṣé púpọ̀.